Ẹ kú dédé àsìkò yìí, ẹ kú ìjọ́ méjì ìjọ́ mẹ́ta ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi, gbogbo ibi tí afẹ́fẹ́ ètò Kò Sí Mìmí fẹ́ dé. Ẹ kú ọdún tuntun, a kú ewu ọdún, a ṣe ń ṣàmọ́dún àṣàmọ́dún sẹ́mi. Lórí ètò Kò Sí Mìmí, Kò Sí Mìmí ètò ní Kò Sí Mìmí láti ọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwabùkọ́lá Ayako, tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere. Lórí ètò Kò Sí Mìmí, Kò Sí Mìmí ètò ní Kò Sí Mìmí. Ẹ máa bá mi bọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣùgbà mi lórí Kò Sí Mìmí studio, nítorí Yorùbá bọ̀ wọ́n ní yiniyini kẹ́ni kó lè ṣe míì, yiniyini kẹ́ni kó lè ṣe míì. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, iná ò ní tọ́wọ́ yín o, ẹ sì ní wọ́wọ́ tì láṣẹ Ìdùmarè. Ibi tẹ́gbẹ́ ẹ̀yin bá ti ń náwó, ẹ̀yin ò ní bá wọn ná ẹ̀fẹ̀ àbí ìtìjú ń bẹ̀ lórúkọ Jésù. Abudí ní tolókun o, abudí ní tọlọ́ṣà o, lórúkọ Jésù. Tẹ́ bá ti ń fọwọ́ sápò báyìí, owó lẹ máa mú, ẹ̀yin lẹ máa ránwó ń ṣẹ́. Owó yóò ṣe ẹrú yín, kò ní jẹ́ ọ̀rẹ́ yín, nítorí tó bá jẹ́ ọ̀rẹ́ yín, ọ̀rẹ́ lè sọ pé ọ̀rẹ́ wò ó rẹ̀ mí lè ní mi ìtẹ̀lé ẹ lọ ibi tó ń lọ yẹn. Ṣùgbọ́n ẹrú kò jẹ́ sọ bẹ́ẹ̀ o. Ibi tó lówó ẹrú bá darí ẹrú lọ, níbẹ̀ ló máa lọ o. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ní wọ́wọ́ tì o, ọ̀run yóò bùkún fún yín o, lórúkọ Jésù. Ọwọ́ yín á sì máa lọ sókè. Fún àǹfààní ẹ̀yin tí ẹ tún sọ pé kí n ju account number Kò Sí Mìmí studio program ní orúkọ account number yẹn. First City Monument Bank ní kẹ́ type sí account number 2007096 2007096 lórúkọ Jésù. Ẹ̀yin wọ́wọ́ tì. Kò Sí Mìmí tí mo nà sórí afẹ́fẹ́ ní ìjẹ́lò, mi ò parí ẹ̀. Àárín méjì ni mo ti cut ẹ̀. Mo fẹ́ parí ẹ̀ lénìí. Màá tún wá mú ìkan tá a lè má lè parí ìkejì yẹn lénìí, ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ lénìí. Obìnrin tí mò ń sọ nípa rẹ̀ yẹn, ìyàwó olùṣọ́ àgùntàn ni. Ìgbà tí wàhálà rẹ̀ fẹ́ pin ọkọ rẹ̀ lẹ́mìí, ọkọ ní kán gbé òun kúrò níbi tó ń wà nínú ìjọ, pé kán gbé òun lọ sọ́nà jíjìn, wípé kí atẹ́gùn tilẹ̀ lè fẹ́ sí àárín àwọn méjèèjì, kí òun lè fi ẹ̀dọ̀ lórí òroǹro fún ìgbà díẹ̀. Obìnrin yìí tún lọ bá wọn ní ilé ìjọsìn pé ọkọ òun ó ti lọ gbalé síta o, ó ti gbé obìnrin síra o, òun àti obìnrin náà jọ ń gbé o, kíníkan o. Àwọn yẹn náà wá tọ pinpin ẹ̀ lọ lóòótọ́. Ìgbà tán débẹ̀, wọn ò bóbìnrin lọ́dọ̀ ẹ o, òun nìkan ló ń dá gbé o, òun nìkan ni o. Ẹ tún wá mọ nǹkan tí obìnrin yìí ṣe ni. Níṣe ni ó gbé ìwé ilé àti ilẹ̀ ló tún fẹ́ tà mọ́ ọkùnrin yìí lórí. Lọ́pẹ́lọpẹ́ lọ́ọ̀yà ló pé nǹkan báyìí ni mo mà gbọ́, nǹkan báyìí ni mo mà gbọ́. Lọ́ọ̀yà yẹn ló pé ọkọ wá sọ pé kò sí wàhálà, tó bá ti fẹ́ ta ìwé, tó bá ti fẹ́ ta ilé, ẹ jẹ́ kó tà. Lórí ọ̀rọ̀ yìí o, màá fẹ́ kí gbogbo yín kẹjọ, ẹ̀yin ọlọ́gbọ́n, onímọ̀, olóye, ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí. Kí ni kí ọkùnrin yìí ṣe? Olùṣọ́ àgùntàn yìí kí ni kó ṣe? Nítorí pé lọ́ọ̀yà sọ pé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí, kí olùṣọ́ àgùntàn kó lọ já ìwé ìkọ̀sílẹ̀ fún obìnrin yìí, pé torí tí kò bá ṣe bẹ́ẹ̀, obìnrin yìí á máa pa ọkùnrin yìí. Ẹ jọ̀wọ́, ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye, kí ni kí ọkùnrin yìí kó ṣe? Kí ni kó ṣe? Ṣé kó já ìwé ìkọ̀sílẹ̀ ni? Àbí kó máa forí tì í? Àbí kó máa fara dà á? Ẹ jọ̀ọ́, mo fẹ́ rí kọ́mẹ̀ntì yín. Ẹ jọ̀wọ́, ẹ send comment sí mi. Ọkùnrin yẹn ṣì wà o, olùṣọ́ àgùntàn náà ṣì ní o, kódà ó sì ń ṣiṣẹ́ Ọlọ́run lọ o, ṣùgbọ́n ó ti jìnnà rere sí ibi tí ìyàwó rẹ̀ wà o. Ó jìnnà rere sí nítorí pé ikú tó fẹ́ pa ni tó bá sí ni ní fìlà ká máa dúpẹ́ ni o. Obìnrin tó lè wòsàn